tẹ́ bá bá mi sọ yín lẹ máa kú o. Bí ti bá o. Wọ́n ṣe dá DJ YK ọmọ múlẹ̀ fún wa náà. Ẹ̀yin tẹ́ tí ń wò mí tẹ́ fẹ́ mi ẹ wá fẹ́ mi. Ẹ fẹ́ actor rí. No. Ọ̀tàwọn yóò allege pé ẹ fẹ́ Àrẹ̀mú. Torí n tá gbọ́ ni pé Àrẹ̀mú wà lára nǹkan tó fa issue tẹ́yìn àti bàbá ọmọ yín fi fira yín lẹ̀. Torí wọ́n lẹ gbélé wọn fún bí ọdún bíi 2 sí 3 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Mo pè wọ́n pé mama mo ti lóyún. Sórí ọmọ kan kí n tó sọ̀rọ̀ sórí oyún tó níyẹn tó bá ṣe ayé òní bímọ láyé ẹ mọ́ because gbogbo ilé máa ń pè mí tẹ́ bá lóyún àwọn tó pè mí tí mo advice lẹ́yìn ìbà dé ní wọ́n wọ́n ọmọ ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ kan tó ń ṣe lẹ́njọ́ mẹ́ta yìí àwọn ọkùnrin ìgbà tí mo rí kí ni àwọn ẹgbẹ́ Afrimec ó dàbẹ̀ mo fẹ́ bọ́ta mo fẹ́ ṣe fídíò because I'm like okay what are you people portraying kí ló lè yá o ilé yá o everybody adákẹ́lẹ́ tó ń dágbére ṣó fẹ́ gbowó ni. You say wetin. Mo pé torí mi báyìí ó mú bọ́kọ̀tì yẹn ó fọ́ ó ní mo máa rà mí tó dí mi mú pé èmi ṣé èèyàn máa ń bá irun ṣe ni pé kí ni mò ń ṣe láàrin àwọn èèyàn pé kí ni mò ń ṣe báyìí mo ké but ẹnìkan Mary ó dìde fún mi ó wá mú gé ọyàn ó fà báyìí ó ní ó yá tó bá ti bí fún ẹ síta níbí báyìí ọmọ àlè ni ẹ ṣe jẹ́ ká ṣe lọ́ndà orúkọ mi adá ọkọ mi ládàá tábà lórúkọ adá kò ní ó lè má pé owó yẹn padà ẹnìyẹn wá pè mí padà lẹ́yìn pé ẹni tó mú wá owó mi ò save o because bó ṣe sọ̀rọ̀ nípa ẹni yìí bí pé apá Ọlọ́run ẹnìyẹn ni o má bínú mi ní lè bá yín ṣe. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà níbi tá ti ń dán tá ti ń rọ̀ tá ti ń ṣe tó ti ń dùn lórí ètò lẹ́ni nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní mi ní ṣe aṣọ lójú eégún fún yín bóyá ẹ̀ka àwọn ọkùnrin ni mo yà sí tàbí àwọn obìnrin torí mo mọ̀ pé púpọ̀ ní orúkọ lẹ ti fi ránṣẹ́ sí àwa tí à ń ṣe ètò Oyinmomo pé ẹ̀ ń béèrè àwọn olólùfẹ́ yín ẹni báyìí ńkọ́ ẹni báyìí ńkọ́ ẹni báyìí ńkọ́ àwọn lórí ètò lẹ́ni ọ̀dọ̀ Òrékelẹ́wà kan ni mo yà sí wọ́n jẹ́ òṣèré eré àgbéléwò a máa rí wọn dáadáa ìgbà kan àtún fi bẹ́ẹ̀ rí wọn àbáwò pé what happen láìsọ̀rọ̀ Jésù ìgbà kan yìí yóò rí mi ìgbà kan yìí kì yóò rí mi wọ́n tún wá jẹ́ ẹni tó yẹ pé tẹ bá rí wọn ṣe rántí ìgbà kan tí a gbé goldfish wa wọn tẹ bá ti rí wọn ẹ máa dá wọn mọ̀ láàrin èrò pé Ada Osai rè adáre ẹ̀yin èèyàn wa ẹ bá mi kí Ada Osai apọ̀nbẹ́pọ̀ rẹ Òrékelẹ́wà lára àwọn obìnrin tí ó wà nínú ẹ̀ka eré àgbéléwò tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣe wá dáadáa. Bẹ́ẹ̀ ni mo wà dáadáa. Ojú yìí ń dán o. Ẹ ṣé gan. Kódà èèyàn kan sọ ń jẹta pẹ̀ṣẹ̀ dé láti Canada ni. Irọ́ ni o Nàìjíríà ni mo wà. Nàìjíríà lẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ ni. Àwẹ̀dà Tinubu ìdáyé ó bá yín lára mú pọ̀. Èkó dùn. Èkó dùn wá wọlé tó bá ti lówó lápò ṣé àṣàbí tó ń ṣàdọ́là. Kódà ẹ bá mi kọ́kọ́ kí àwọn olólùfẹ́ yín náà. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o àtọmọdé àtàgbà ọkùnrin àtobìnrin mo kí gbogbo yín ẹ ṣé tẹ́ nífẹ̀ẹ́ mi ní gbogbo gbà. Tó ẹ wá jẹ́ ká wọnú ẹ̀ báyìí Ada Osai orúkọ yẹn ò jọ ti Yorùbá àmọ́ ẹ̀ka eré ìdárayá Yorùbá Nollywood láti mọ̀ yín lórúkọ yẹn ti gbèrú báwo lẹ ṣe bá wọlé ṣé nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí ni àbẹ́yàn kan ló mú yín lọ pé ìwọ náà ní talent lọ darapọ̀ mọ́ wọn ibo ló ti wọlé wá. Àwọn èèyàn máa ń bi mí ní question yìí dáadáa Ada Osai ọmọ bíbí Delta State ni mí àmọ́ Èkó ló bí mi sí Èkó ni mo dàgbà sí Èkó ni mo ti gbé most of ilé ayé mi so then eré ṣíṣe ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti kékeré mo ti fẹ́ràn ẹ̀ mo fẹ́ ṣe fortunately for me mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti the Yoruba movie industry mo bẹ̀rẹ̀ pẹ̀lú the English movie industry but bó ṣe ń lọ ẹ mọ̀ competition pọ̀ èrò pọ̀ àmọ́ ẹnìkan lórí mi lọ́jọ́ pé ìwọ ọmọ Yíbò tó ń jẹ Yorùbá lẹ́nu bí iṣu ó dẹ̀ súnmọ́dọ̀ wá díẹ̀ káwo bóyá ó máa lọ mo dẹ̀ ṣe Ọlọ́run dẹ̀ gbà fún mi.
bó ṣe wà náà nìyẹn. Bẹ́ẹ̀ni. Tó eré wo kí ni ẹ ṣe tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní dá yín mọ̀ ní Ada Osai torí tá bá ní ká wò àwọn tó bá ti ń ṣe dáadáa nínú eré mo lérò wípé ẹ lè rìn títí bẹ ṣe wà ẹ lójú bí tẹ́lẹ̀ rìn sí bóyá bí tán ti mọ̀ yín rárá tán ti kí n wo TV. Sinimá wo la máa sọ pé ẹ ṣe àbí eré àgbéléwò wo ló gbé yín jáde gẹ́gẹ́ bí Ada Osai táwọn èèyàn fi mọ̀ yín àbí ṣó tó 2 mẹ́ta. Okay, mo máa ní Alaki by Alesh Sonny. A ṣe fíìmù yẹn ní before them mo ti ń ṣe àwọn fíìmù but Alaki yẹn ní 2016 mo rántí pé Alaki ni òun ló fún mi ní diaspora fans ó ṣàṣe ohun tó dáa tó pọ̀ fún mi and you know production yẹn ó ní bó ṣe jẹ́ but ṣe tọ́lọ́run bá ti ní plan pé òun fẹ́ ṣe nǹkan fún yàn ríro ní tèèyàn ṣíṣe ní tọ́lọ́run so yes I will say Alaki ló gbé yín jáde ṣe lórí sẹ́ẹ̀tì Alaki yẹn lẹ play lead sub lead major. Mo play sub lead. Ẹ play sub lead sọ fún yín lówó lórí Alaki yẹn. Bẹ́ẹ̀ ni o because ẹni tó jẹ́ kí n gba iṣẹ́ yẹn ẹ̀gbọ́n mi gangan ni nínú industry náà mi really kọ rẹ̀ mi lọ́rẹ̀ ẹnìkan ṣoṣo lẹ máa rí mi lọ́dọ̀ ẹ̀ lẹ máa rí lẹ́gbẹ̀ẹ́ mi lẹ máa rí mi lẹ́gbẹ̀ẹ́ Àrẹ̀mú Afọláyan nígbà yẹn Àrẹ̀mú wà l'Amẹ́ríkà so Alesh náà fíìmù wọn ti ń ṣe láti Amẹ́ríkà so wá sọ fún Alesh pé Alesh bó ṣe lọ sẹ́kọ̀ọ́ sórí iṣẹ́ yìí ẹnìkan ni mo fẹ́ kó lò jọ bá mi lò bó tiẹ̀ jẹ́ one scene tí ẹ bá mi fún àgbà tó wá dé ó ṣáà mẹ́sẹ̀jì wọn ní ó ní iṣẹ́ kan wà lọ ṣe o róòtọ́ fẹ́ fún mi gangan kọ́dọ̀ fún mi o róòtọ́ fẹ́ fún mi gangan but ẹni tó fẹ́ fún ní róò yẹn ó wá rí production yẹn ó ní production kan tó ń ṣe ní hotel kan tàwa ní Kòròdú ó ní iṣẹ́ ìpé òun ò bá small producer ṣe òun fẹ́ dúró ti ẹni báyìí àwọn tó ń mọ̀ ọmọ nǹkan tí mo sọ pé òun fẹ́ dúró ti ẹni báyìí o òun òṣìṣẹ́ yẹn Alesh ní òde Ada wá ṣe ró yìí ó tiẹ̀ ó gbọ́ English ju ẹni tá fẹ́ fún ní ró tẹ́lẹ̀ wá ṣe bí mo ṣe ṣe nìyẹn and bó ṣe dùn nìyẹn bọ́lọ́run ṣe ṣáná sí ni Ọlọ́run wọ́n ní adùn ṣe bí ẹni bí nǹkan tọ́lọ́run ti parí ó dà ẹ jẹ́ kí wá béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí a mọ̀ pé àwọ̀ yín yàtọ̀ ẹ pupa dáadáa yẹn dẹ̀rẹ̀ ó wá jẹ́ tàbínibí a dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn kan wà tán máa ní torí pé irú àwọ̀ báyìí ló ní torí pé báyìí ni wọ́n máa segregate a dẹ̀ pé púpọ̀ nínú yín ti ń jáde sí láti sọ pé àwọ̀ wa ò ní í ṣe pẹ̀lú ọpọlọ wa ọ̀tọ̀ làwọ̀ ọ̀tọ̀ lọpọlọ báwo lẹ ṣe láàrin industry tó yẹ pé wọ́n máa stereotype wọ́n máa ń castigate pé eléyà lè ló bákan ló ṣe rí eléyà lè ló bákan ló ṣe rí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí n tó dé industry ni mo ti fight stigmatization of people living with albinism. Mi ò lè sọ pé mi ò tí face mi ò tí ní my own share of discrimination. Really? Mo ní tó pọ̀ industry before the industry so mo ti fight here. Nígbà tí mo wá dé industry mo ti ní self esteem. Lè rí mi kẹ́ sọ pé ríyàn. No, kẹ́ bá ń bọ̀ látọ̀kan ìrísí ni báàlẹ̀ máa sọ. Ìrísí ni sọ ní lọ́jọ́. Ó ti yé yín so mi lè rí mi ní báṣubàṣu so lè bá mi sọ. Lè bá mi sọ. So the only time tí mo mọ̀ pé mo face was ìgbà tí mo wà ní secondary school ní boarding school mo ní senior kan Harriet Modi gẹ́ ìfilé ayé ni mi lára because ibẹ̀ yẹn kò sí ìyá kò sí bàbá tani mo fẹ́ fẹjọ́ sùn tí ọmọ yẹn bá ń jẹun tí bá kọjá ó máa bì dẹ̀bọ̀ pé nínú ní boarding school taba a máa ń ṣe inspection day so inspection day oníkálùkù máa gbé bucket ẹ̀ síta everything so ó ní mọ èyí tó jẹ́ tẹnì kankan so mo àṣà ń ṣiṣẹ́ mi mọ̀ pé bucket Harriet ni mo gbé torí mi báyìí ó mú bucket yẹn ó fọ́ ó ní mo máa rà mí tó dí mi mú pé èmi ṣé èèyàn máa ń bá irun ṣe ni pé kí ni mò ń ṣe láàrin àwọn èèyàn pé kí ni mò ń ṣe báyìí mo ké but ẹnìkan Mary mi mọ̀ bí tó wà lẹ́ni o after school time náà sí náà ẹnìkan ó dìde fún mi ó wá mú gí ọ̀yàn ó fà báyìí ó ní ó yá tó bá ti bí fún ẹ síta níbi báyìí ọmọ àlè ni ẹ èèyàn bíi tiẹ̀ ló ń ṣe báyìí ṣọ́ọ̀kì wo American film ni kí ni ìyàtọ̀ ẹni ìyàtọ̀ àwọn tẹ́lẹ̀ máa ń rí nínú fíìmù tẹ́ máa ń wò abẹ́rẹ́ ní tv lẹ́yìn ni. bẹ́ẹ̀ ń pọ́n lábí òyìnbó. kò sí nǹkan kan tí gẹ́yì dìde fún mi àwọn senior wa punish Harriet. kí ni yẹn ó wà lọ́pọlọ mi for a long time thank God ilé tí mo ti jáde wọ́n nífẹ̀ẹ́ mi everybody tó wà tó tọ́lọ́run ti rán sínú ayé mi ló nífẹ̀ẹ́ mi
So gbogbo ìgbà tí máa but tí bá ti dá wà or tí bá lọ síbi tí mi ti mọ̀ anybody mo máa ṣé mi ní réyàn bí Harriet bí bá ṣá. Ó ti wá di trauma fún yín. Yes. So but before then it was just secondary school, mo lọ university and all that. So mo ti rá àwọn èèyàn, mo ti rí oríṣiríṣi, mo ti wá pé okay. Ẹ̀yin èèyàn ṣá, okay, má worry, mo máa ṣe múra yín lẹ̀. So mo make sure pé ìmúra mi then Ọlọ́run fún mi láwọ̀ tó wà very beautiful. Mi lè sọ pé nǹkan báyìí ni mo ń ṣe. It's just the normal routine, but Ọlọ́run fún mi. So èmi dẹ̀kẹ̀rẹ̀ mo máa ń flaunt ẹ̀. So tẹ́ bá ti rí, kẹ́ tó bú mi, ẹ máa kàn sọ your skin is pretty. So that's torí ṣe mọ̀ pé ìbéèrè tí mo fẹ́ béèrè tẹ́lẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe rí yín, ẹ mọ́. Tẹ̀gàn ni ẹ̀. Ọmọ dá síbẹ̀, ọmọ dùn síbẹ̀, ọmọ clean. Mo fẹ́ béèrè pé ṣó ní special beauty routine àbí special oògùn? Torí a máa ń rí pé ó poríṣiríṣi láàrin àwọn èèyàn bíi tí yín tẹ́ jẹ́ èèyàn pàtàkì báyìí. Ṣó nírú oògùn tẹ́ máa ń lò? Ṣó nírú oúnjẹ tẹ́ lè jẹ? Ó yẹ yín tí àwọn yẹn fi ń dán lọ báyìí. Ẹ̀wọ̀n nǹkan ẹlòmíì máa ní àfi ò jẹyọ kíní kan kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ. Kò síbi tí máa lọ tí mi ní bá yín ṣe. Tẹ́ bá ti ní ọbẹ̀ ilá alásèpọ̀ bẹ́ẹ̀ tí ẹjọ́ tà mí màá bá yín jẹ. So kò ṣe pé àfi ò jẹyọ anything, kò sí nǹkan kan tí mi ò kí ń jẹ. Kò sóúnjẹ tí mi kí ń jẹ. Kò ní ṣe pẹ̀lú oúnjẹ. Nǹkan tí mo kàn mọ̀ ni pé oòrùn ò dá fún wa. Bẹ́ẹ̀ ni oòrùn ṣe dá fún ẹ̀yin náà. But the only thing tó yẹ pé àwa lack melanin tẹ́yin ní ló máa jẹ́ kí tóòrùn bá ti pa wá tí wá máa fi hàn. So if you can stay out of the sun, you are okay. You are good. You are very good. No skincare routine, normal ìpara, normal ọṣẹ, normal nǹkan tí everybody ń lò ni mo lò. Kò sí nǹkan kan tó special níbẹ̀ o. Kò sí nǹkan kan tó special níbẹ̀. So tí wàá ní kí n béèrè lọ́wọ́ yín, nígbà kan a rí yín dáadáa nínú movies, nígbà kan ẹ yẹra díẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ kan ti ṣe bí ọ̀rọ̀ tán ní ẹ sọ níbì kan rí pé àwọn producers kan betray yín, that you endured betrayal from producers. Ṣé yẹn ló jẹ́ kẹ́ fà sẹ́yìn àti pé irú betrayal wo gan lẹ endure tó fi jẹ́ kẹ́ lè sọ ọ̀rọ̀ yẹn síta pé àwa gan ojú wa mà ti rí? Nǹkan méjì ni. Nǹkan méjì ló ṣẹlẹ̀ tí mo fi yẹra díẹ̀. Ní 2019 mo bímọ. Okay. So ẹ dẹ̀ mọ̀ bí àwọn èèyàn ṣe máa ń stigmatize obìnrin tó bá bímọ tí ò sí ilé ọkọ. So mo need àti forí mi pamọ́ díẹ̀. Mo need àti ṣe ìyá fọ́mọ mi dáadáa. So mo fọ́mọ mi ní ọdún mẹ́ta ayé mi láti fi lè fún ní láti lè mójútó dáadáa, láti lè tọ́ dáadáa. Then talking about that betrayal, ó jẹ́ nǹkan tó yẹ pé tí bá ń ronú ẹ̀ ó máa ń bà mí nínú jẹ́ gan, because mo mọ̀ pé tí kò bá ṣe kinní yẹn mi like máa sọ̀rọ̀ nípa regret, but mo mọ̀ pé tí kò bá ṣe kinní tó ṣẹlẹ̀ yẹn ibi báyìí kọ́ ló yẹ kí n wà báyìí, àmọ́ ó ṣẹlẹ̀. Ẹni yìí jẹ́ ẹni tó yẹ pé mo rí wọn, mo like wọn, uncle mi ló introduce mi sí wọn. So mo wá lọ bá wọn, mo ní mo lẹ́nìkan tó lè fún mi ní any amount láti lè ṣe fẹ́hùn. So this project was ó yẹ kó jẹ́ eré tá máa gbé lọ sinimá. Mo ní ẹni ìmà kówó lẹ̀ fún mi o, àmọ́ kò ní, because alákọ̀wé ni, kò ní fẹ́ kó lẹ̀ pé òun fún mi. Ó máa wá bí investor. But at the end of the day ó lè máa gbà padà, ó lè máa gbà gbogbo ẹ̀ padà lọ́wọ́ mi o. Mo sọ fẹ́ ni a ṣe proposal, a ṣáà kọ gbogbo ẹ̀, a kọ script, a ṣe gbogbo ẹ̀. Gbà tá máa meet ẹni yìí, tá máa lọ submit proposal. Ǹjẹ́ mo pé ẹni ìpadà lẹ́yìn mi, ó wá lọ pé ẹni yẹn. Ó ní ṣe jẹ́ ká ṣe lọ́ndà orúkọ mi, adá orúkọ mi ládàá. Tá bá lórúkọ adá kò ní a lè má pòwó yẹn padà. Ẹni yẹn wá pè mí padà lẹ́yìn pé ẹni tó mú wá. Owó mi ò save o, because bó ṣe sọ̀rọ̀ nípa ẹni yìí bí pé apá Ọlọ́run ẹni yẹn ni o. Má bínú, mi ní lè bá yín ṣe. Àmọ́ bóyá next time tó bá ní nǹkan tó fẹ́ ṣe, mo lè support ẹ̀, bọ̀ sórí lórí eléyìí. Má bínú, kò ní ṣe. Okay? Mo wò pé tó bá yẹ pé ni wọ́n bá mi tó ní adáṣọ mọ̀ nǹkan ó ṣe jẹ́ ká ṣe lábẹ́ orúkọ mi náà
kájọ ṣe báyìí ká wá jọ lọ bá ẹni yẹn ìpinnu wa rèé o ẹ lọ lẹ́yìn mi wọ́n fìpẹ́ nìyẹn ò ní pè mí mo máa ń sọ kíní kan fún àwọn èèyàn mo ní mo mọ àwọn tèmi mọ̀ mi lóòótọ́ kíní yẹn ló mú mi kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe nínú industry tẹ́ máa sọ pé ó yá àwọn drop list àwọn èèyàn tẹ́ mọ̀ ẹ lè bá list àwọn tèmi mọ̀ lórí list yín because a lot ti ṣẹlẹ̀ so kíní yẹn ṣọkùnrin lonítọ̀hún àbóbìnrin ọkùnrin nínú industry wọ́n dẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí dọ́là so bọ́n ṣe ń wo yìí wọ́n mọ̀ kọ́rọ̀ wọn lẹ́ ń sọ báyìí. ẹni oyọlọ ọ̀rọ̀ yìí mo ti sọ fún àwọn kankan so ẹni yẹn náà tó bá rí kinní ó máa kọ̀ mí rí pé àdáìnù because èmi mo jẹ́ nìkan tó pé mo máa ń dárí jiyàn ọ̀ṣẹ́rí ìgbàgbé yẹn ní bó ṣe jẹ́ because kinní yẹn nǹkan kékeré tẹ́kọ̀ ṣe fún mi yẹn ẹ kò imagine pé mo ṣe cinema project as far back as 2016 yes ẹ kò imagine pé mo ṣe nígbà yẹn tí mo wá ṣe tán ẹni yẹn rí bó ṣe jẹ́ ó fún mi lówó mo tún ṣe mí ẹ kò lọ pé ẹni yẹn lẹ́yìn mi pé bye Ada ò lè ṣe orúkọ ẹ̀ ò lè gbé ẹ wo mi ìfẹ́ go deep. Ada Osai làgbà lálejò gbogbo ayé tí oyin mọ́mọ́ fèèvì yín ti dé o pẹ̀yẹ̀tẹ̀ mọ́tẹ̀ ẹni báyìí kọ́ when are you bringing this person Ada ti wà lórí ìjókòó ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín nígbà tẹ́ ń sọ̀rọ̀ first movie tó gbé yín jáde dáadáa ẹ ní Àrẹ̀mú ní ọwọ́ nínú ẹ̀ báwo ló ṣe wá rọrùn fún sí láti gba other roles láti ríṣẹ́ káàkiri torí a mọ̀ pé gbogbo wa la mọ̀ pé ní industry wa ní caucus tó bá ti sínú caucus bóyá tàwọn tàbẹ́òkúta àwọn Ìlọrin àwọn Ìpájà àwọn Mùṣín tó kàn float ó máa ń lera díẹ̀ láti tún ríṣẹ́ ṣé gbogbo àwọn iṣẹ́ tẹ́ ti ṣe ní Àrẹ̀mú lọ́wọ́ nú ẹ̀ àbí báwo ló ṣe jẹ́. most of them ló lọ́wọ́ nú ẹ̀ àmọ́ ó tún wá nìkan tó ẹni yẹn wá sí ilé wa ń gbà yẹn wá sọ fún mi pé Àrẹ̀mú fẹ́ ṣiṣẹ́ mo dẹ̀ máa lọ Ada o ní àóyá lò mo wá lọ síṣẹ́ yẹn lọ́jọ́ yẹn mo débẹ̀ wọ́n fún mi lóúnjẹ ó ti pẹ́ o wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún mi mú báyìí wọ́n fún mi lóúnjẹ èmi mo tún rán nǹkan fún àwọn crew members because ìṣeré crew members mi fi wọ́n ṣeré they are my best friends on set so mo rán nǹkan fún àwọn crew members àjọ ń ṣe ìgbà tó máa ṣe tán alẹ́ pátápátá ni mo ṣe tán lọ́jọ́ yẹn mo wá ń lọlé ẹni bá ní ó dàbọ̀ má lọ àṣàṣà ó dàbọ̀ má lọ ní òkè bóyá Àrẹ̀mú ló fẹ́ fún lówó kó fún mi mo bá ẹ̀gbọ́n ẹni yìí ní má lọ pé bó ṣe sọ nìyẹn ni Àrẹ̀mú ti para lórí fún pé kí ni ṣó ti ṣe ó ti ṣe ó dùn mí sílẹ̀ bá ní kó wá gbogbo nǹkan tó ṣe báwọn ṣe kọ́ dìlítì ẹ̀ mo wá lọ ìyẹn sílẹ̀ ẹnìkan náà ègé láì ní yẹn sanwó yẹn títí tí Jésù máa fi dé kò ní fún mi. ẹ ti gbà ká mú. obìnrin ni o obìnrin mi náà tún wá pè mí eléyìí mo sunkún délé mo sunkún ìgbà yẹn mi time tí mo sọ mi ti bímọ múfì náà ó lọ gan tó yẹ pé táwọn èèyàn bá ń Africa Magic kò dẹ̀rọ̀ wọ́n ṣòfin mi tó jẹ́ pé táwọn èèyàn máa pè pé tó bá ti pè mí pa mo kò máa pòṣe because ìbànújẹ́ ló máa ń mú wá fún mi because mo rántí pé ìgbà tí mo ṣiṣẹ́ yẹn tán mo sunkún délé ni ìgbà tí mo máa ṣiṣẹ́ tán nínú oòrùn tá à ń sàn yìí mo lo sunscreen mo fẹ́ lo sunscreen pa mo tún ní sunburn mo wá lọlé mo wá ṣe tán mo ní mo kọ́ tí yá o ilé yá o everybody adákẹ́lẹ́ tó ń dágbére ṣó fẹ́ gbowó ni. bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ nìyẹn. Ọlọ́run adákẹ́lẹ́ tó ń dágbére ṣó fẹ́ gbowó ni. you say wetin. mo pé mo wá ń lọlé mo order ride mo ń lọlé mo sunkún délé mo wá ẹni yẹn kò ó mọ̀ because mo jẹ́ nìkan akékaka lójú ọlọ́rọ̀ ni mi ò then tẹ́ bá ṣe nǹkan sí mi mo máa fi wà sí lẹ́sẹ̀kẹsẹ̀
kò lè ṣiṣẹ́ kó ní mo mọ̀ ṣá kò lè ṣiṣẹ́ kó pè mí pé bóyá and I thank God for his mercies because iṣẹ́ wo ló fẹ́ ṣe ń sìn tó máa pè kí n máa bá wọn ṣe kò possible because everybody tó bá kẹ́ láti listen sí mi ni máa ń sọ fún kílé tó ń dágbére ṣó fẹ́ gbowó ni tí mo wá láti ilé mi láti àárọ̀ mo ń lọlé ní tó 11 ní alẹ́ mo sọ pé kílé tí mo ń dágbére ṣé mo fẹ́ gbowó ni so báwo lówó ṣe fẹ́ pé báwo ni wọ́n ṣe fẹ́ bẹ́gbẹ́ pé gan tí mo ṣiṣẹ́ tán àágùn mi everything sọ pé kílé tí mo ń dágbére ṣé mo fẹ́ gbowó ni ṣé yẹ pẹ̀lú ẹ̀kẹ́ kọ́ fún mi ìgbà tí mo ń lọlé ni ó dùn mí o ó dùn mí gan producer ni mi kò sẹ́ni tó lè sọ pé òun wá sórí set mi tó lọlé láì gbowó iṣẹ́ kò sí crew member tó máa sọ pé òun wà maltreated lórí set mi àbádá jẹ mí lówó ó ń san díẹ̀ fún mi kò possible ẹ máa gbowó kẹ́ tó wà ní kò possible nǹkan téèyàn bá ti tó ṣe kó má ṣe ẹlòmíì máa mo ti lọ ṣiṣẹ́ kan rí tó yẹ pé ó mú mi rántí irú ọjọ́ yìí mo bọ́lẹ̀ mo wá sísàlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì yẹn wọ́n rá àwọn tó jókòó sí reception obìnrin mo ti rí wọn lọ́sàn-án àtijọ́ ṣeré papọ̀ ẹ wá ṣiṣẹ́ yìí ni because if ẹni tó bá kúrò nílé tó wá fẹ́ ṣiṣẹ́ tẹ́ bá tiẹ̀ fún lówó ẹ máa ṣáájú náà a ní àkóso ibi tó máa sùn mo ní orí mi lánàá pé kí ni ẹ̀dọ́dọ́ ní kẹ́yìn ṣe fíìmù ni I've been there done that so mo mọ̀ nǹkan mo ní ya ẹ mọ̀ nǹkan ẹ dìde ẹ wá sùn sínú yàrá mi mo jẹ́ nìkan tẹ́ pé mo ní ìkórìíra ṣẹ́rí toilet yẹn ló máa fún mi ní problem láti báyàn lò and all that but fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ ṣáà máa bọ̀ ẹ jẹ́ ká jọ lò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ manage ẹ jẹ́ ká jọ sùn mo á rántí irú ọjọ́ tó ṣe nǹkan yẹn fún mi náà máa ní ẹni yìí bá ọkọ̀ wo ló máa fi ó máa ṣépè fún yín náà báwo ni iṣẹ́ ṣe fẹ́ ta nínú ẹ̀fọn burúkú yìí àwọn ẹ̀fọn kan dẹ̀ wà tẹ́ pé headquarters ni wọ́n lọ ti wá ráwọn ẹ̀fọn tó wà lájà ajá ní headquarters lẹ fún àjà àwọn tó ń gbé lájà gan ò lè jí rẹ lónìí lẹ stop me like headquarters head of the headquarters Aso Rock àwọn ẹ̀fọn lájà mo ní ìwọ lọ́hùn I don't know ẹ wo ọ̀rọ̀ yìí ó máa ń mo fẹ́ porúkọ ẹnìyàn ọ̀bọ̀ ẹ jẹ́ n filẹ̀ bẹ́ẹ̀ because ó kó òun kọ lọ́hùn èyí tó tún fẹ́ dàbí ẹ̀ ni pé tabaníkàwé dáadáa ní tilẹ̀ ń tó lọ́hùn ẹ̀dá lọ́mọbìnrin báwo lè ṣe sexual harassment wọ́n á mọ̀ pé kò síbi tí ò sí àwọn èèyàn ní ó wà ní bank ó wà ní entertainment ó wà ní police ó wà ní civil service àmọ́ tẹ entertainment wá fẹ́ dàbí pé ó fẹ́ máa mú wa lọ́rùn torí wọ́n á tún wá sọ pé wọ́n á go a step further pé tí ò bá ti gbà fún mi àmà blacklist ẹ̀ àní pè síṣẹ́ á pèrè àwọn ọjọ́ wọ́n á gádà wọ́n á ṣe meeting ìdákọ́ńkọ́ ẹ̀ má pè síṣẹ́ láì nídìí kan pàtó bóyá àbẹ́ṣẹ̀ kan pàtó tẹ́nìyẹn ṣe ṣẹ́yìn náà ríru ẹ̀. tí bá ní mi ìrírí ẹ̀ mo parọ́ ni o mo rí o àmọ́ Ọlọ́run máa ń kó mi yọ. bíi ti bá o. wọ́n ti ẹ̀dọ́ DJ YK múlẹ̀ fún wa náà. no Ọlọ́run máa ń kó mi yọ. ẹ jẹ́ ká wò báwo lọ́lọ́run ṣe ń kó yín yọ. torí ó ní bẹ́ẹ̀ ṣe èmi máa ń portray pé mo ti marry fún àwọn èèyàn so that tó bá rí mi wọ́n máa sábì kó máa sọ pé ọmọ Delta ni mi tẹ́ bá mi sọ yín lẹ́ máa kú o ibi tá ti wá àwọn mi tí màá rí o sẹ́yìn tẹ́ tí ń wò mí tẹ́ fẹ́ mi ẹ wá fẹ́ mi. kéré o kẹkùlé kọkọ sọ fún tòkó àdá ọ̀sáì òrékè lẹ́wà àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ó tuntun síbẹ̀ ó chẹ́chẹ́ síbẹ̀ Ọlọ́run kàn sọ pé ẹyọ̀kan ló ṣẹ̀gẹ́ gbàgbẹ́ kọjá bọ́ ọmọ dùn náà I look at it wọ́n lẹ́yìn tẹ́ bá ní nǹkan ṣe. So ẹ face sexual harassment. But ẹ face blacklisting. No, me face blacklisting. Me face blacklisting, but sexual harassment yẹn ó pọ̀ débi pé ẹ mọ̀ nǹkan ó máa fẹ́ lead sí blacklisting díẹ̀ because ẹgbẹ́ sọ tí wọ́n máa ń bára wọn sọ. Ẹ kọ̀ wípé ẹ máa pe lẹ́ni tó pè yín tó ti bá yín ṣe meeting tẹ́lẹ̀ ẹ máa pe lọ́la ọmọ ní sorry Ada mi ìráyè ṣàlè fi sí next week. Mo ti bá ẹnìkan ṣiṣẹ́ rí àṣẹ máa lọ mú àwọn ní pé àpé òkè o àti ṣe lè bá òkè ká ríra ká ṣe meeting
ìgbà tó máa fún mi ní àdírẹ́sì bá jẹ́ hòtẹ́ẹ̀lì so torí pé kò jìnnà sádùúgbò mi mo ní CMD road akọ̀mọ̀ bọ́ síta nínú ẹ̀sà àmàdébẹ̀ wà ní ó yá àfàànà ẹ sọ pé just like that. Iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe yẹn máa fún mi lówó kí n bá yín ṣe ni fún mi sanwó fún mi so okay so ta ló máa sanwó ilé gbogbo mo fẹ́ kọ sí ó wà o bó ṣe rí téèyàn bá ti ní kí ni ọ̀rọ̀ báwo lè máa sọ kí ni yẹn náà ẹjọ́ ń ya èdè òyìnbó lò téèyàn bá ti wà content ìtẹ́lọ́rùn téèyàn bá ti ní because ẹ̀dá tó bá wà mi fẹ́ sọ pé obìnrin because ọkùnrin náà máa ń fèsì so ẹ̀dá tó bá wà tó bá ti ní ìtẹ́lọ́rùn ojú ẹ̀ máa rí ìrìkúrì. tó ráwọn ọkùnrin tí ìwọ̀n lára àwọn ọkùnrin díẹ̀ tán ti wá bí wọ́n máa sọ pé tá bá fi lọ̀ wọ́n ṣùgbọ́n gbà ni. àwọn àwọn ń gbà o ẹnìkan náà ó ti fẹ́ wọnú mi ó wá fi star ó fi ṣẹ́ wá ó fi ṣẹ́ wá ń pa àwọn fẹ́ fún mi níṣẹ́ kan o kìnnìkan mo ní òkè báàlẹ̀ ṣe fẹ́ ṣe ó ní àpé àjà ló ti fẹ́ ṣiṣẹ́ o mo ní òkè ó wá sọ ibi tó fẹ́ dúró mo ní ìṣẹ́rí ibi tó fẹ́ wà yẹn mi nílé wà ń bẹ̀ ọ̀ but ẹ má wọ̀rẹ́ mo láwọn àbúrò mo láwọn ẹ̀gbọ́n tó yẹ pé wọ́n nílé ní tòsí ibi tẹ́ ti fẹ́ ṣiṣẹ́ màá máa lọ màá máa bọ̀ ẹni yìí mi òun ṣọ̀rẹ́ mi àjọ ṣiṣẹ́ kan bọ̀ mi ìmọ̀ ẹ̀rí òun ṣọ̀rẹ́ mi ó kọ slide sínú díẹ̀ mi pa ó fẹ́ lómi fún iṣẹ́ adẹ́ ń sọ ọ́ dẹ́ pè mí adẹ́ sọ̀rọ̀ mo ní òkè pé so mi fẹ́ sound somehow because normally ó yẹ kí n discuss iye tí mo fẹ́ gbà fún iṣẹ́ mi kí n tó kúrò nílé mi because Yorùbá sọ pé ìdíṣẹ́ láti mú ni lọ́lẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ní àṣọ àkílẹ̀ wá ní fún mi báyìí o ó ní àádá náà question tó bìnrin yẹn ó ju ẹnu ẹ̀ lọ. kí ló mean ó ní question tí mo bìnrin yẹn ju ẹnu pé mi ti sí ní category àwọn tó yẹ kó máa béèrè pé kò tọ́ mo ní so kí ló yẹ kí n sọ sáà o mo ní ṣó yẹ kí n wá kí n ṣe tán kẹ́ni ṣé kẹ́tí sọ fún mi pé kí ló tó ń dágbére ṣe fẹ́ gbowó ni àmọ́ ní ẹ má bínú èmi máa ń sọ kí n tó kúrò lé tẹ́ ẹ̀ bá lè bá sọ ẹ má no òun kò fẹ́ advice mi next time kí èmi máa sọ rẹ̀ mo ní ẹ máa sọ bẹ́ẹ̀ fáwọn tí èmi Adaosai ọmọ patient nǹkan tí mo bá fẹ́ ni mo fẹ́ èló lẹ fẹ́ fún mi kò gbà kò dìjà ẹni yẹn ó dẹ̀ wà nínú prominent ẹgbẹ́ kan tó ń ṣe lẹ́njọ́ mẹ́ta yìí àwọn ọkùnrin ìgbà tí mo rí kí ni àwọn ẹgbẹ́ Afrimec ó dàbẹ̀ mo fẹ́ bọ́ta mo fẹ́ ṣe fídíò because I'm like okay what are you people portraying kí ló lè ó ṣe máa sọ fún mi pé kò yẹ kí mi ò tí wà ní level àwọn tó máa béèrè iye tó fẹ́ gbà kó tó wá síṣẹ́ too bad very bad too bad later òun kò fẹ́ gbé mi lọ lunch ni òun fẹ́ ká ní date ká lọ ní date kíni mo ní òkè ó ti yé mi ṣé ìyẹn lẹ fẹ́ mi ṣe rẹ má bínú ọkùnrin tó bá ń rí lórí TV àbí tó bá rí mi súnmọ́ wọn ẹ ṣe. kò ṣerú àwọn tó ń fẹ́ nìyẹn ẹ fẹ́ actor rí. no. ọ̀tàwọn yóò àlẹ́jì pé ẹ fẹ́ Àrẹ̀mú. wọ́n tún sọ pé òun ni bàbá ọmọ mi ẹni tí mo bímọ fún àwọn fámílì ẹ̀ tún sọ pé ọmọ mi fi orí jọ. torí n tá gbọ́ ni pé Àrẹ̀mú wà lára nǹkan tó fa iṣu tẹ̀yìn àti bàbá ọmọ yìí fi fira yín lẹ̀. ẹgbọ́n wọ́n ti rọ́pù yín o irọ́ ni o ṣe rí. torí wọ́n lẹ gbélé wọn fún bí ọdún bíi 2 sí 3 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Àrẹ̀mú mi mo gbé bẹ́ẹ̀ kí n tó bímọ èmi ní kọ́kọ́ mo gbé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n jẹ́ ìgbà tí ẹ̀gbọ́n wà l'Amẹ́ríkà kó tó dé sí Nàìjíríà wọ́n ti ní adá ọmọ bọ̀ ó yá lọ máa wálé lọ máa. tí bá sọ bí èmi àṣàrẹ̀mú ṣe mọ́ra ẹ máa wà shocked. bóyá kí fún wa lónìí ráńpẹ́ kó lè yé àwọn èèyàn pé ibi tá a ti mọ́ra ló fa bóyá closeness náà fi ń lérò wípé. orí Instagram mà ní ó ti pẹ́ ọkọ rí mi ó ní àwọn fẹ́ ṣe fíìmù kan ṣé mo lè ṣe orí fóònù ni mo ti ṣe audition wọ́n lè ní ọmọ yìí ibo ló wà látọjọ́ ẹ̀ you are a fantastic actor ní ẹ̀gbọ́n mi ẹ ṣe ẹ̀gbọ́n mi dẹ̀ ni ìgbà tó máa dé so bó ṣe máa ń bá mi relate bí wọ́n mọ̀ bí nǹkan tí mo máa pè wọ́n èmi máa ń jẹ́ gbogbo àwọn tó ń pe Àrẹ̀mú lẹ́gbọ́n ẹ̀gbọ́n èmi ni originator ẹ̀gbọ́n lórí ọ̀rẹ́ wọn ní àbọ̀dá rẹ̀ ẹ̀gbọ́n
ẹ̀gbọ́n orúkọ yẹn wá lẹ̀ mọ́ wọn lára. Ìgbà tó wá dé láti Amẹ́ríkà mo wá wà pẹ̀lú wọn mo gbélé wọn àjọ máa ń jáde máa ń ṣiṣẹ́ kò síṣẹ́ tẹ́ bá pè ààrẹ mú síṣẹ́ máa padà síṣẹ́ ni. ẹ má jẹ́ ń sọ yẹn. So bí mo ṣe wá bá ṣe jọ ń ṣe mo wà ìgbà tí mo lóyún gan wọn ò rí mi mo sá lọ because ààrẹ mú jẹ́ ìdájọ́ pé ẹ lè wá lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ṣe yàmàyàmà wọn ò rí mi wọ́n bínú sí mi ìgbà tó máa mọ̀ pé mo lóyún like few weeks tí máa fi bímọ lọ́pọ̀ pé àdá fẹ́ ṣe baby shower o ẹ máa sanwó a ní pé máa sanwó gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ni máa sanwó ẹ̀ bọ́ mi mò ń lọ Dubai mi sí Nàìjíríà sómi ní wá àmọ́ ẹ sọ fún Adá pé ọmọ àlè ni tí bá dé máa bá gbogbo aṣọ tọ́mọ mi wọ̀ láti ìgbà tí mo bí wọ 3 months Àrẹ̀mú ló rà láti London. Àrẹ̀mú wá sílé mi ó wá sílé mi lọ́jọ́ yẹn òun àtàwọn èèyàn kan ó ní ó sọ fún mọ́ ìmọ̀ ní ẹ má bínú máa èmi wá gbé àbúrò mi àti grandchild mi o grandma ẹ̀ ní bínú ń gbé wọn lọ wọn ò lè dúró síbí. Àrẹ̀mú kó ẹrù mi everything àtọmọ mi ó dilé ẹ̀ èmi àtọmọ baby mo wà ń bẹ̀ for 6 months first baby food tọmọ mi máa jẹ Àrẹ̀mú ló rà fọmọ mi. Ó taba jáde báyìí Àrẹ̀mú máa ń fún kókó wọn gba ẹmọ ní ó yá gbọ́mọ Adá múra dáadáa múra because wọ́n rí ibi tí mo wà mentally the only person tó dúró òun nìyẹn. Àwọn ẹlòmíì máa kọ̀ pé lórí fóònù máa wà ń bẹ àwọn èèyàn kan wọ́n máa kọ̀ pé ọdẹ Adá ṣáà ti bímọ fún ìmọ̀ wọn ní pé ẹ̀rọ máa ní Adá bímọ fún ta ni wéré ìgbà tó lóyún mi máa rí mi rí but ẹ̀gbọ́n gidi ni ẹ̀gbọ́n dáadáa ni ẹ̀gbọ́n tó fẹ́ nǹkan tó dáa fún yàn. Àrẹ̀mú ò ní sugar coat fún ẹ kò ní ṣọ̀ṣàkà kó ṣoṣòkò tó bá ṣe bá ó máa sọ fún ẹ pé wọ́n bẹ́ẹ̀ a ní àwọn time tó tẹ́ pé a máa ń yẹra fúnra wa tí kọ̀ọ̀kan bá ti ṣẹlẹ̀ because ó jẹ́ nǹkan tẹ́ pé mo love mo dẹ̀ respect ẹ̀gbọ́n mi ní dọ̀la ẹni bá fẹ́ fẹ́ mi ó máa kọ́kọ́ kó ṣọwá fún Àrẹ̀mú. Ẹni bá fẹ́ fẹ́ yín ṣé wọn wá gbìyànjú láti dá sọ́rọ̀ yín àti baby daddy yín ni. Ó ní bó ṣe jẹ́ but àwọn kò ó jẹ́ nìkan tẹ́ pé wọn ò fẹ́ fún mi because àgbàlagbà ni wọ́n ti rí pé àìlè ó sọ fún mi o ìgbà tájọ́ ń bá wa kiri Adá ó ń dùn ìsàlẹ̀ torí ẹ̀ ń lẹ́gbìn kúrò bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó fẹ́ gbádùn ẹ̀bọ̀ má ìgbà tó máa ṣẹlẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ìgbà tí mo dẹ̀ wá lóyún yẹn náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ but oyún yẹn kò ń ṣe oyún tó ń ṣẹ́ mo ní health condition tẹ́ pé because tí bá rú àwọn nǹkan tí mo ti go through ó yẹ pẹ̀lú àwọn nǹkan tí ó ń bá mi pò because mi ní parọ́ ó sọ fún mi ó ní òun ò ṣọ́pọ̀ òun rẹ́dí o ó sọ àmọ́ ibi tèmi bára mi one person tó tún wá dúró because the only person tí mo sọ fún nínú industry pé mo lóyún is Victoria Nyama. Mo pè wọ́n pé mama mo ti lóyún sórí ọmọ kan kí n tó sọ̀rọ̀ sórí oyún tó níyẹn tó bá ṣe ayé òní rí ọmọ òní bímọ láyé ẹ mọ́ because gbogbo ilé máa ń pè mí tẹ́ bá lóyún àwọn tó pè mí tí mo advice lẹ́yìn ìbà dé ní wọ́n wọ́n ọmọ ọ̀rọ̀ ọmọ ó gbọ́dọ̀ ṣe òkè nìkan. So that woman she gave me psychosocial support she was there for me I don't joke with her. Tí wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín láti jọ tẹ̀tẹ̀ ti darapọ̀ mọ́ wa ṣé mọ̀ àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ àwọn ọba aládé ó dá dárúkọ ọba 10 fún mi pẹ̀lú àkọlé adé wọn. 10 ṣópọ̀ ni. Ọba. Ṣé kí n fún yín example tá bá sọ pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àkọlé adé wọn ni Ọọ̀ni Ilé Ifẹ̀ ló wà ó yẹ fún mi 9 tó kù. Onítẹ̀kùn of Ìtẹ̀kùnland. Ibo ni Ìtẹ̀kùn yẹn wà? Ogun State. Ogun State. Onítẹ̀kùn bàbá ọ̀rẹ́ mi ni. So mo ẹ̀yin tó nítẹ̀kùn okay mo fún yín ó di méjì. Ọba Ìsọlọ. Kí ni ọba ni? Kí ló bá Ìsọlọ ń jẹ́? Ọ̀sọ́lọ̀ of Ìsọlọ. Ọ̀sọ́lọ̀ tìlú Ìsọlọ. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ó di 3. Ẹ̀dúró. Kí lorúkọ ọba yìí l'Èkìtì o torí mo lọ sí Èkìtì dáadáa. Oníjèrò of Ìjèrò.
oníjèrò of Ìjẹ̀rò ó dáa mo fi yín ó di mẹ́rin. Ẹ dúró ẹ jẹ́ n wá sẹ́kù díẹ̀. Ọbẹ̀ Èkó ẹ dúró máa oníbọ̀yẹ kíní kan ẹ dúró ọbẹ̀ Èkó. Àdá mo dẹ̀ fẹ́ fọba. Ẹ fẹ́ fọba. Ọba abúlé àì. Ọba abúlé àì. Mi ti mọ̀ anyone kó ṣàṣì ẹ dúró. Ọba Agége mi mọ̀ wọ́n lọ́ba lágége náà. Wọ́n ní bọ́ mi mọ̀ kó má bínú Alágége of Agége. Láì ṣe ní búrẹ́dì Agége bread. Ẹ má bínú mi mọ̀. Ọba wà ní Ìjẹ̀bú ọba wà ní Rẹ́mọ. Ẹ dúró Àwùjalẹ̀ of Ìjẹ̀búland. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú ó ṣe mẹ́fà. Mo tẹ̀lé ọ̀rẹ́ kan tó jọba. Mo ti bá wọn ṣiṣẹ́ dáadáa. Filmmaker ni wọ́n wà ní Ìjẹ̀bú. Tó bá wo program wọn máa wà disappointed ẹ má bínú sá. Ó dà bá wà ń Ìbàdàn. Aláàfin of Ọ̀yọ́. Ọ̀yọ́ nìyẹn Aláàfin of Ọ̀yọ́. Ó dà ẹ tiẹ̀ ti gbìyànjú ẹ ti ṣe méje nínú 10. Ẹ wá jẹ́ ká yí padà ká lọ sọ́dọ̀ yín. Irú àwọn ọbẹ̀ wo ṣe lè dárúkọ ọbẹ̀ 10 tó ń jẹ ní Delta gbogbo àwọn region tẹ́ ti wá yẹn. Okay, ó pọ̀. A ní banga. A ní owó. A ní white soup. A ní ìkéré. Ó di 4. Ìkéré yẹn lẹ́ni máa ń pè ní ẹ̀gúsí but àwa máa ń ṣe àkínfewé àti epo sí. Ẹ máa ń ṣe ní funfun. Okay. Àwa náà a máa ń ṣe àpọ̀n. Ẹ máa ń ṣe àwòdì márùn-ún. A máa ń pè. Ọ̀gbọ̀nọ̀. A máa ń ṣe ọbẹ̀ kan báyìí. Àwọn fi sórí iná. Ilẹ̀ ló ti máa fi gbogbo ẹsẹ̀ dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀. But mi so àwọn ọbẹ̀ yẹn mi really jẹ wọ́n so mi really but tẹ́ bá bẹ̀rẹ̀ ọbẹ̀ Yorùbá. Ó dẹ̀ ti fún wa 5 bẹ́ẹ̀ fún wa lọ́bẹ̀ Yorùbá 5 ká fi gbà. Ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́. Ẹ̀wà òtílí. Ẹ̀wà òtílí is not ọbẹ̀. Okay. Ẹ̀fọ́ rírò. Ẹ̀gúsí Ìjẹ̀bú. Ọbẹ̀ omi ọbẹ̀. Tí bá pè mí ọbẹ̀ ààrẹ mú go máa pa mí tí bá délé. Kí ló dé? Best food one nìyẹn. Omi ọbẹ̀ ìmóyò. Omi ọbẹ̀ ìmóyò. Ó di 4. Ó kọ ẹ̀kan àbí? Ó kẹyọ kan. Ilá lásèpọ̀. Torí ẹ ti sọ pé tẹ́ bá lọ ilé ọ̀tá ní ìjẹlá. Ilá. Ó ti di 10 bẹ́ẹ̀ yẹn. Adáọ̀sá ìlàgbà lálejò lórí ètò lénìí a sì ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ ilé gẹ́gẹ́ bí ìyá ọmọ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ eré àgbéléwò báwo ló tiẹ̀ ṣe rí láti ìgbà tán ti wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀yin tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa tẹ́ bá ń wò wá lórí YouTube lórí Oyinmomo TV ẹ láǹfààní láti tẹ rewind tó bá dẹ̀ jẹ́ pé lórí African Magic Yorùbá náà lẹ ti ń wò wá tẹ́ bá wo eléyìí tán ẹ wá bá wa padà lọ sórí YouTube ẹ lọ tún bẹ̀rẹ̀ torí tẹ́ ẹ bá mú láti beginning ó lè má yé yín lọ́wọ́ déré tẹ́ ti bá dé ẹ ti get ẹ. Ó dà ẹ jẹ́ kí n wá béèrè lọ́wọ́ yín production ẹ ti sọ pé producer ni yín ó di mélòó tẹ́ ti produce. Mo ti produce 7 olúwayé 7 tó bójú owó ṣe rere. Mo rere mi ní parọ́. Lórí méjèèjì. Lórí méjèèjì. You are a special breed. First time èèyàn kan máa jókòó sórí ibi tó máa láwọn rójú owó àwọn rere lórí iṣẹ́ ta ló tà báwo lẹ ṣe tà. Okay, so mo máa sọ pé ó ní bí èmi ṣe máa ṣe ti tèmi. Ìjẹ̀bú. Mo láwọn èèyàn tẹ́ pé tí bá ti ṣe sinimá mi tán mo máa lọ ṣe private screening fún wọn. So through private screening mo máa fi raise owó because at the end of the day àwọn channels tá máa ń tà fún and all that ó lè máa mú kíkí owó jáde but kí n sọ pé lórí iṣẹ́ yẹn pé mi rówó irọ́ ni o mo rówó. Then ní 2018 movie mi wà nínú àwọn first Yoruba film tó fi sórí Airtel TV so mo dẹ̀ àwa wà nínú àwọn tá jàǹfààní yẹn nígbà yẹn. So lórí production ni ó dá ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín àti sọ àwọn challenges àwọn ìpèníjà tẹ́ ní lóríṣiríṣi wọ́n ṣe fún yín lówó kí làwọn nǹkan tí inú yín dùn sí lẹ́nu iṣẹ́ tẹ́ fi wò pé I can never turn back oh no it's already too late oh no turning back no I can never it doesn't make sense o kí làwọn nǹkan tẹ́ rò tẹ́ ti rí bóyá ẹ̀bùn táwọn èèyàn ti fún yín tẹ́ fi wò pé iṣẹ́ yìí àbákú laṣọ ewúrẹ́. Ṣe rí iṣẹ́ yìí
Iṣẹ́ tí orí rán mi ni o. Because mo ti really ó láwọn àwọn tí mo mọ̀ wọn ò mọ̀ mí rí. Tọ́kọ̀ máa rí mi tó gbé nílùú yìí. Tọ́kọ̀ máa rí pé ẹni yìí mo mọ̀. Wọ́n dẹ̀ àwọn bá mi sọ̀rọ̀ àti dọ̀rẹ́. Ẹlòmíì mi rí dọ́là. Àti ń sọ̀rọ̀ bí ọdún 5 sẹ́yìn. Lọ́pọ̀ tó bá fẹ́ ṣe anything, owó jàǹkànjàn ló máa ṣe, Adá bá mi ṣètò báyìí. Tán rí mi rí. Iṣẹ́ yìí náà ni lọ́ fi rí mi. Torí pé ẹni tá à ń rí ni ẹni tá lè trust ni. Àìmọye àwọn èèyàn tẹ́ pé first Gucci mi tí mo máa ní láyé mi because ẹni tó fún mi ó rí pé iṣẹ́ tí mò ń ṣe ló fún mi. Ó kọ́ rí Alakiye náà ni I remember first Gucci ẹni lady yẹn ó ń gbé ní UK ó sẹ̀ǹdẹ̀. Wow. Bẹ́ẹ̀. Ìjọ tí mo gbọ́ ọmọ mi lọ renew passport ní passport office. I know she's an ẹ jẹ́ kó wọlé wọ́n tètè dá wa lóhùn so advantages yẹn pọ̀. Ó pọ̀. Ẹ jẹ́ ká wò báyìí. Ẹ jẹ́ ká wá béèrè lákòótán pátápátá kí ni ká máa retí. Shadow Osai náà ní YouTube channel, ṣé ń bọ̀ Netflix, ṣé sinimá ní ká ti máa retí yín àbí kílẹ̀ ń kó pọ̀ báyìí. Okay, mi YouTube yẹn a máa tó débẹ̀. Mo ti ní àmọ́ mo fẹ́ ká lọ rebrand ká padà wá in a better way because ó ní nǹkan kan tí mo rò tí mo fẹ́ ṣe. Mo fẹ́ ṣe program fún àwọn single parents, not just the women, because a lot of people máa ń focus lórí single moms. The single fathers, àwọn náà ní nǹkan tó fẹ́ sọ. Then báwo la ṣe fẹ́ kọ́ra wa, báwo la ṣe fẹ́ gbọ́ra wa yé, báwo la ṣe fẹ́ co-parent tó ní diwọ́ tó ní díjà. So nǹkan tí mò ń ṣiṣẹ́ lé lórí tí mo fẹ́ gbé síta fún àwọn èèyàn nìyẹn. Mo ní sinimá kan tí mo ṣe release síta, Àfẹ́sódì, ó ń show lórí Àpáta TV lórí YouTube. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi wò. Àfẹ́sódì nìyẹn ni pé téèyàn bá ti fẹ́ràn èèyàn jù èèyàn á máa fẹ́ sódì. Àmọ́ tó bá yẹ pé ẹ ṣiṣẹ́ acting ẹ ṣiṣẹ́ theatre àbẹ ní business mi tẹ̀ ṣe kí lè bá máa ṣe. Ṣé kí n sọ? Ẹ já wa. Kò bá wù mí kí n ní night club or kí n máa manage night club. Yes. Ẹ wo bí smile mi ṣe sáré padà night club. Yeah. Kí ló wù yín lára night club? Ṣọmọ alẹ́ lẹ́yìn ni. Mi ṣọmọ alẹ́ àmọ́ mo jẹ́ púpọ̀ ènìyàn ló ní nǹkan tó ń rò lórí. But tẹ́ bá jáde síta èmi fúnra mi I'm speaking from experience tí nǹkan kan bá ti ń ṣe mí ẹ mọ̀ pé mo sọ ẹ́lẹ̀ mo ní mi lọ́rẹ̀ẹ́ tó pọ̀ tí bá ti jáde mo lè má mọ̀ tí tó pọ̀ bó kí nǹkan máa rá àwọn èèyàn kí nǹkan máa rí àwọn kankan mo ti wà okay à ń ṣe rí business yẹn owó wà bẹ́ẹ̀ o owó wà bẹ́ẹ̀ wonderful ó wà bẹ́ẹ̀ bó ti ẹ̀ jẹ́ club ó lè jẹ́ lounge ó dẹ̀ ṣe máa ní. a lè ráwọn olólùfẹ́ yín tán wò kó da ìgbà tájà ti sọ pé òun sì fẹ́ ní lounge tán lè tújọ tán máa gbé ẹjẹ́ àjọ ṣe ìdá okòwò pọ̀. Bẹ́ẹ̀ni. So ẹ wà open to partnership. mo wà open to partnership. Investors. Yes. Kan kó wá. Ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe beach house lounge whatever. Ada baby olójú wa rédè baby ẹlẹ́yinjú ẹgẹ́ baby ẹ̀yin wa lórí ètò ìmọ̀mọ̀ wẹ́rẹ́ à ń lọ síbi ìparí Ada Osai lágbà lálejò lẹ́ni mo dẹ̀ lérò pé púpọ̀ nù nǹkan tí wọ́n sọ fún wa ó yé wa a bẹ̀rẹ̀ láti irú àwọ̀ tí Ọlọ́run fún wọn Ọlọ́run ló fún wọn ẹ̀yin tẹ́ láwọn ọmọ tán nírú àwọ̀ yẹn tẹ́ ń dé wọn mọ́lé tẹ́ ń jẹ́ kó dàbí pé rárá o ò lè ṣe dáadáa àwọn èèyàn á máa wò bẹ́ẹ̀ ẹ má gbàgbé wípé ilé lọmọ tí kọ́kọ́ ń kọ́ ìgboyà lọmọ tí kọ́kọ́ ń kọ́ confidence ẹ̀yin gan dáàdì àti mọ́mì ẹ kàn sún ayọ̀ ní tó wọ Ọlọ́run ló gbé jáde fún yín ìyẹn ni kẹ́ fi máa sọ fún àwọn ọmọ yín wípé ìwọ kọ́ ló dá rẹ̀ ẹni tó bá dẹ̀ bu ẹnu àtẹ́lù ẹ̀ńtà kò lè dá ẹ̀ káwọn ọmọ wa lọ síbi tí wọ́n ti nífẹ̀ẹ́ wọn kọ́ má dúró láàrin àwọn tó máa nàka àbùkù fẹnu tẹ́ńbẹ́lú wọn ó ṣe ní wọ́n tún sọ̀rọ̀ nípa iṣẹ́ wọn dáadáa àti báwọn èèyàn ṣe lérò wípé bóyá àwọn àtàrẹ̀ mú ó ṣe bákan wọ́n ti ṣàlàyé ẹ̀ sínú iṣẹ́ yìí àti pé ká má ṣe kíni ká má bára wa jẹ́ ìtẹ́lọ́rùn òun ló ṣe kókó ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá àwọn olólùfẹ́ yín lóhùn gba àwọn olólùfẹ́ Ada Osai ìtàn tí ń wá ìtàn ní bèbí yẹn fine tẹ́bá ó tiẹ̀ ní comment kan lórí YouTube bóyá màá ní káyọ̀ wá jáde fún yín pé bèbí yẹn fine kò bá rẹ̀ jẹ́ ó ń lọ jẹ́jẹ́ kò ń jà ṣe lọ́rẹ̀ ní industry ṣá. mi ni. ní nínú gbogbo àwọn baby girls wa tó wà ń ta yìí kò sí. àwọn fíwọ̀n tó jẹ́rẹ̀ mi àti ń ṣọ̀rẹ̀
before the industry. So I just kept them. But kò ń ṣe àwọn èèyàn tá a máa rí lójoojúmọ́. Tó ṣe kò rí kò sùn bó rí mi ò sùn o tó bá sọ pé orí mi ò sùn oorun ní okùn ẹ̀fà dákun sùn. Láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept wọ́n ní kò ní dáká pé yín wá káwa gan má tiẹ̀ ṣọwọ́ kú dúró pé àdá o má bínú ìfẹ́ tó fi wá o òun náà ni ìfẹ́ tá a fi gbé ẹ̀bùn kékeré yìí fún yín o. Ẹ ṣé o AK Media Concept ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan iléeṣẹ́ yìí ò ní jóná o ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun gan ni èmi náà gbàládùra fún yín wípé òkè òkè báyìí lẹ mú ru sí ẹ máa ru sókè ni tàbá ti ráwọn tó ń lọ sinimá àbá yín náà bẹ ìdí tàbá ti ṣe lounge ẹ pè wá àwa ni chief outside children wọ́n ń pè wá lọ́mọ tàmọ̀ outside children. outside children. mo like yẹn. ṣe fún mi jẹ fún mi jẹ that's it. Wọ́n lórí ètò Ìwọ̀mọ̀ Àníríjù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé dúró yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo máa ń sọ fún yín pé ìtẹ́lọ́rùn náà ni bàbá ẹwà ìtẹ́lọ́rùn ẹni tó bá ní ìtẹ́lọ́rùn ó má dàbí ẹni tó ní nǹkan púpọ̀ ni kódà àwọn èèyàn á máa bẹjú wò pé ò rárá lé ẹ̀ ìtẹ́lọ́rùn ló ń ṣiṣẹ́ ìwọ tó bá dẹ̀ wà nípò kan ó wà nípò agbára ó wà nípò ọlá lénìí má fi ipò ẹrẹ ọmọlàkejì jẹ o èní la rí kò sẹ́ni tó mọ̀la òní babaláwo náà fi ń di fa ọ̀rọ̀ ọ̀run òwò rò pé mi ní mo pọ̀ tó bá èmi lọ́lọ́run gbélé lọ́wọ́ ṣe é rántí ìtàn Nebukadnezari nínú bíbélì bóyá kàlọ́kà ẹ̀yin ẹ̀kọ́ mú Google kẹ́ mú fòyín kẹ́ táìpù Nebukadnezar wọn ò lérò wípé ìtàn yẹn máa jáde fún yín ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká fi èní ká fi ba ọ̀la wa jẹ́. Orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká fi ìdùnnú àti ire pàdé níjọ́ mìíràn bó dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ nǹkan sára sí wa láti òkè òkun tí bá ní kí n máa dárúkọ ó pọ̀ ẹ máa ń jókòó ti báyìí ni àwọn kan ti máa send distractions pé dá mi pìṣùn àti ìyá ìfọ́tò ìwọ́ rẹ̀ chakam I don snap you picture ẹ ṣeun ẹ̀yin gángan lè jìkà tí ẹ jẹ́ kí aṣọ kó yẹ lọ́rùn wa lórí ètò Ìmọ̀mọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ká tún fi ire àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ó dàbọ̀. Ìmọ̀mọ̀